Come aboard. مولانا الشيخ عبد اللطيف عبد الحكيم أهلا وسهلا بفضيلتكم ومرحبا. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. موكي بابا فضيلة الشيخ إسماعيل أنيماشاون المبارك أشيلي أدام الله حياته. ọlọ́mba lọ́rẹ̀ mi. آمين. àlékún rẹ̀ ọlọ́mba ṣe fún yín. آمين. mo kí ìyá wa Hajiya Rizkia Ọlájùmọ̀kẹ́ El-Mubarak. mo wá fi àwọn olóríire méjì yìí mo fi kí gbogbo wa pátá pé ìkẹ́ ọlọ́run kó máa bá wa gbé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Tí n bá ń sọ gbólóhùn yìí ẹ jẹ́ a jọ máa sọ ọlọ́run jọ̀wọ́ wá san wá lẹ́san rẹ̀ ọlọ́run jọ̀wọ́ wá san wá lẹ́san rẹ̀. Ọlọ́run jọ̀wọ́ wá san wá lẹ́san rẹ̀. Ọlọ́run jọ̀wọ́ wá san wá lẹ́san rẹ̀. Àti ṣe májẹ̀mú pa ó sìn ọ́ láyé wa káwa lè gbẹ̀san bó bá dọjọ́ ìdájọ́. Àti ṣe májẹ̀mú pa ó sìn ọ́ láyé wa káwa lè gbẹ̀san tó bá dọjọ́ ìdájọ́. Jọ̀wọ́ foríjì wá o tó rẹ́ṣẹ̀ wá pọ̀ jọjọ igi fèrè lànà yàgá fòrò rọ̀hìmù. Jọ̀wọ́ foríjì wá o tó rẹ́ṣẹ̀ wá pọ̀ jọjọ igi fèrè lànà yàgá fòrò rọ̀hìmù. Olúwa tó lànà òun ló lè ní lọ́la wa ọba ayérayé kábíyèsí ọba ńlá. Olúwa tó lànà òun ló lè ní lọ́la wa ọba ayérayé kábíyèsí ọba ńlá. Ìwọ ni kábíyèsí o ọba tí ń fọba jẹ ẹrú sìn rẹ̀ dé láti wá pè ọ́ lọ́kan ṣo. Ìwọ ni kábíyèsí o ọba tí ń fọba jẹ ẹrú sìn ẹ̀ dé láti wá pè ọ́ lọ́kan ṣo. Mo ti jẹ yẹ̀pẹ̀ rí o mo ń jẹ lọ́wọ́lọ́wọ́ bí kú bá ti dé n ó jẹ lẹ́ẹ̀kan sí i. Mo ti jẹ yẹ̀pẹ̀ rí o mo ń jẹ lọ́wọ́lọ́wọ́ bí kú bá ti dé mo jẹ lẹ́ẹ̀kan sí i. Ẹ ti jẹ yẹ̀pẹ̀ rí o ẹ ń jẹ lọ́wọ́lọ́wọ́ bí kú bá ti dé ẹ ó jẹ lẹ́ẹ̀kan sí i. A ti jẹ yẹ̀pẹ̀ rí o à ń jẹ lọ́wọ́lọ́wọ́ bí kú bá ti dé a ó jẹ lẹ́ẹ̀kan sí i. Àmánà lágbà yìí o ojúṣe wa dọ̀wọ́ wa kíkú tó wọlé ká múra ṣẹ̀sìn dáadáa. Àmánà lágbà yìí ojúṣe wa dọ̀wọ́ wa kíkú tó wọlé ká múra ṣẹ̀sìn dáadáa. Ó yá kẹ́ni kálukú náwó sẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹ fẹ́ ṣe wá sí fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín ni o ẹ sọ fún un pé ọmọ ìyá jọ̀wọ́ o má jàyé tàn ẹ́ jẹ òjijì ní kú lọ múra ṣẹ̀sìn dáadáa. Ọmọ ìyá jọ̀wọ́ má jàyé tàn ẹ́ jẹ
òjijì ní kú lọ múra ṣẹ̀sìn dáadáa. Ọlọ́run jọ̀wọ́ bá wa kẹ́ àwọn àfà wa, jẹ́ káyé yẹ wọ́n, gbà wọ́n lọ́jọ́ ìdájọ́. Ọlọ́run jọ̀wọ́ bá wa kẹ́ àwọn àfà wa, jẹ́ káyé yẹ wọ́n, gbà wọ́n lọ́jọ́ ìdájọ́. Ẹ bá ń gbórúkọ Ọlọ́run tóbi. Jọ̀mọ́ àṣẹ ṣe tán láti gbọ́ wáàsí ṣá. Wáàsí máa ń ṣòro ṣe nínú pátí o. Bẹ́ẹ̀ ṣe ń lọ tẹ́ ń bọ̀ yìí kò wá òkè o. Ẹ jẹ́ àjókòó sáàyè wa fún àwọn àsìkò ìgbà tá a fi bá wa sọ̀rọ̀ Ọlọ́run. The first part of this lecture, àkọ́kọ́ lecture yìí náà wákà ni, àmọ́ ó kún fún ọgbọ́n, ó kún fún message kí n tó bọ́ sí kejì rẹ̀. Tí n bá ti wá ń sọ, ẹ má kà á kó rin o, wáàsí ni. Ẹ̀yin àfáà wa. Àkíyìn ìkẹ́ àtọ́lá tí kò lábà wọn sá tí àdákùnjọ wá fi ṣe kẹwa. Ẹ̀yin bàbá wa. Àkíyìn ìkẹ́ àtọ́lá tí kò lábà wọn sá tí àdákùnjọ wá fi ṣe kẹwa. Ẹ̀yin màmá wa. Àkíyìn ìkẹ́ àtọ́lá tí kò lábà wọn sá tí àdákùnjọ wá fi ṣe kẹwa. Ọlọ́run tó ní wa ló rán wá wá, ẹ tẹ́tí ẹ gbọ́ bá tó nílé ayé, kò sí ohun tó dùn tó ẹ̀sìn àgbọ́yé. Ẹni bá tẹ́tí gbọ́, àgbọ́lágbọ́yé. Ẹni bá tẹ́tí gbọ́, àgbọ́lágbọ́yé. Ìyẹn yàtọ̀ sáwọn alábòsí ẹ̀dá tí wọ́n kà wá sí sáríwó lásán. Ọlọ́run tó ní wa. Àsádìẹ. Ọlọ́run tó ní wa. Àsádìẹ gbogbo ọ̀nà táwọn alábòsí lè gbà fi wá borí ọ̀tá pẹ̀lú ète wọn. Ọlọ́run gbé wa ró. Ká má ṣubú. Ọlọ́run gbé wa ró. Ká má ṣubú, ká má ṣubú, kọ́tá má yọ wá sá tí àdákùnjọ má jẹ́ àjábọ̀. Oríṣiríṣi níṣẹ́ ilé ayé. Oríṣiríṣi níṣẹ́ ilé ayé, apàṣẹ bí aláwọ̀ mi ò sí, àti àwa sí ṣíṣe láyò, torí pèpè láti gbẹ̀sìn ga. Aláwo ló pàṣẹ ká lè gbẹ̀san rí. wíwá tí ẹ wá. Ó ti dájú. Wíwá tí ẹ wá. Ó ti dájú. Ìgbìyànjú yìí ò ní dòfo, tágbọ́ má gbà nìkan níbẹ̀ ló yàtọ̀. Ẹni gbìyànjú tó lò wá sí yóò jogún ayé pẹ̀lú ọ̀run. Àwọn tó jù wá lọ. Tí ṣíwọ́ iṣẹ́. Àwọn ẹgbẹ́ wa. Tí ṣíwọ́ iṣẹ́. Àwọn tí ò tó wa. Tí ṣíwọ́ iṣẹ́. Ilé ayé máa kọ́ láfẹ́ ròyìn. Owó ayé máa kọ́ láfẹ́ ròyìn. Ọmọ ayé máa kọ́ láfẹ́ ròyìn. Dúkìá ayé máa kọ́ láfẹ́ ròyìn. Ọlọ́run tó ní wọn ló gbé wa débi. Ẹ̀yin àfáà wa. Ẹ jẹ́ lọ rántí. Ẹ̀yin bàbá wa. Ẹ jẹ́ lọ rántí. Ẹ̀yin màmá wa. Ẹ jẹ́ lọ rántí. Aláìsí láyé tàjẹ́ lánàá. Aláìsí ọ̀hún la ó sì tún jẹ́. Owó kìlà ní. Tàgbójúlé. Ilé kìlà kọ́. Tàgbójúlé. Ọmọ kìlà bí. Tàgbójúlé.
Tagbójúlé. Ìmọ̀ kí là ní? Tagbójúlé. Ipò kí là ní? Tagbójúlé. Aláìní kan tàjẹ́ lánàá, aláìní ọ̀hún la ó sì tún jẹ. Ẹ bá ń gbórúkọ Ọlọ́run ọba tóbi. Allahu Akbar. Ar-Rasaq International School, we are proud of you. Ẹ bá ń gbórúkọ Ọlọ́run tóbi. Allahu Akbar. If the government has anything to say to private schools, government will say thank you for partnering with the government in ensuring the growth and development of these young leaders of tomorrow. Ìjọba gan dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olùdásílẹ̀ àwọn ilé ẹ̀kọ́ torí pé wọ́n ń kún ìjọba lọ́wọ́ lórí ìdàgbàsókè àwọn ọjọ́ ọ̀la wa, pàápàá jùlọ àwọn ilé ẹ̀kọ́ tó bá mú ẹ̀sìn mọ́. Jàmáà kí lẹ mọ̀ tó fà á? Tó bá ní nǹkan kan wà tó pàtàkì jù láyé wa ń sìn, òun náà ń pè ní terbiyatul aulad, ìmójútó ìdàgbàsókè àwọn èwe. Àwọn ọmọ wọ̀nyí, àwọn olóríire wọ̀nyí, àwọn ọmọ tọ́lọ́hun kó sí wa lọ́dọ̀ tó ní ká gbà pé àdánwò ni wọn o. Ọlọ́run ní wa'alamu annama amwalukum wa auladukum fitna wa anna Allaha indahu ajrun azim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم. Ẹ bá ń pariwo orúkọ Ọlọ́run. Ẹ̀kan mọ̀ ń wò pé kí n máa lọ. Orí mi rí bẹ́ẹ̀ fẹ́ gbọ́ wá sí. Ǹjẹ́ sáyìn wà pé fẹ́ gbọ́? Ṣé tẹ́ ẹ bá gbọ́ ẹ lò ó? Ọ̀rọ̀ àkọ́kọ́ òun lọ pẹ́. Gbogbo ẹnikẹ́ni ṣe rí pé ẹ̀ dáhùn. Ṣe rí pé àwọn èèyàn yìí ń pariwo. Gbogbo ẹ̀dá tó bá ronú wípé èmi kọ́ Ọlọ́run ni. Al-Mubarak kọ́ tani? Allah. Alájà wa kọ́ tani? Allah. Àwa òbí tá a wà ń bí kọ́ tani? Allah. Ọlọ́run ọba ó ní tó bá wù yín gan pé ẹ fẹ́ ṣe nǹkan, wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin. Wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin. Gbogbo wa tá a wà ń bí ta ló yẹ ká máa dúpẹ́ fún? Allah. Alẹ́ tí ì dá mi lóhùn látàárọ̀. Allah. Ta ni wá? Ta ń dá wa? Ta ní alẹ́sẹ̀? Ta ní alọ́wọ́? Ta ló ní alójú? Ta ló ní àdèní? Ta ló ṣẹ́gun ọ̀tá fún wa? Ta ló jẹ́ arẹ́yìn òdì? Ta ló sí ń bíbá ìjọmọ́? Alájà wa àti gbogbo ẹ̀yin òbí àti gbogbo ẹni tó wà níbi tó mọ iye Ọlọ́run tẹ́ ẹ̀ mọ iye ẹni tó jí léni tó jẹ́ pé hospital ni wọ́n jí sí. Àwọn kan mọ́ṣúárì ni wọ́n ń bẹ, àwọn kan Yaba apá òsì ni, àwọn kan Igbóbì ni, ẹsẹ̀ tá a fìrìn dé bí wọ́n ti gé tiwọn, àwọn kan làákàyè ló dàrú. Ìwọ wá pè ẹ́ ó wá rápá gbé odidi ààrẹ orílẹ̀-èdè gan tí ń jẹ́ Yar'Adua wọ́n ní ọ̀pẹ́ kò lè gbápá kò lè gbẹ́sẹ̀ àmọ́ wọ́n tó olóò jẹ́ nǹkan àmọ́ tọ́lọ́wọ́n bá ń bẹ pẹ̀lú ẹ wọ́n ní o gbápá ẹ gbápá kí n wo kẹ́ ẹ bá ń gbórúkọ Ọlọ́run tóbi. Ar-Rasaq wa ń ka 20 years ẹ jẹ́ ká ní àwa kan sára sọ̀lọ́ ẹ wá àwa kan sára sọ̀lọ́ Olúwa ọba tí ó dojú àdúrà tiwa àwa kan sára sọ́lọ́run ọba ìwọ ńkọ́ èmi kan sára sọ́lọ́run ọba Ọlọ́run ọba èmi kan sára sọ́lọ́run ọba
ọba tí ò dojú àdúrà tì mí èmi kan sára sọ́lọ́run. Ẹ jókòó, Ọlọ́run bá ń san yín lẹ́san rẹ̀. Ọ̀gá gbogbo iṣẹ́ òun ni kéèyàn mọ bí wọ́n ti ń dúpẹ́. Ẹ dá mi lóhùn. Ọ̀gá iṣẹ́ tó bá ní èwo ni ọ̀gá iṣẹ́ òun ni kéèyàn ṣe kí ni? Mọ bó ṣe ń dúpẹ́ fọ́lọ́run. Kó o mọ bí wọ́n ti ń dúpẹ́. Gbogbo ẹni tó lóun ní problem láyé yìí ẹ lọ wádìí problem yẹn kò mọ bọ́n ṣe ń dúpẹ́ ni. Ọlọ́run kórìíra ẹni tí ò mọ pẹ́ dá. Ó jí owó ra rẹ̀ ibi ọ̀rọ̀ rẹ̀ kù sí nìkan ní ń sọ lójoojúmọ́. Ẹgbẹ́ mi kọ́lé mi ò tí ì kọ́ ní ń sọ. Ẹgbẹ́ mi bímọ ntí ìbí nìkan ní ń sọ. Ẹgbẹ́ mi lówó mi ò tí ì lówó ní ń sọ. Ẹgbẹ́ mi ra mọ́tò mi tí ì ra mọ́tò ní ń sọ. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní unzur ila man asfala minkum. Àwọn tí ò tó ẹ la ní owó bó o bá wẹ̀yìn bàtà tọ́rẹ́ rẹ wọ̀ tó sọ pé ẹ wo bàtà 200,000 èmi sì wá ra bàtà 1,000 iwájú tó ń wò ló fà á. Bó o bá wẹ̀yìn wá rẹ́ni tí ò lẹ́sẹ̀ tí ó wọ bàtà sí. Alẹ́ ẹ̀sìn bíbà yìí sẹ́ ẹ rò pé agbára yín lẹ́bi dèní ni. Ọlọ́run tún rán yín létí àwọn oore ìkọ̀kọ̀ tó ṣe fún yín tẹ́ ẹ mọ̀. Ọlọ́run láwọn kan nawọ́ ogun sí yín rí. Ọwọ́ kẹ́ ẹ lọ kẹ́ ẹ má dé. Ọwọ́ kẹ́ ẹ ṣèrìn àjò kẹ́ ẹ má bọ̀. Ọwọ́ kó bẹ̀rẹ̀ iléèwé kó má lọ́dún kan kó tó kú. Ọlọ́run ni wọ́n lu ọwọ́ ogun sí ẹ. Ìwọ tó ń gbọ́ mi ni mò ń bá wí. Ó ní wọ́n nà á nínú ẹbí, wọ́n nà á lóru, wọ́n nà á lókùnkùn. Ta ló gé ọwọ́ náà tí ò jẹ́ kó bà ọ́? اذكروا نعمة الله عليكم إذ هم قوم أن يبسطوا إليكم أيديهم kí lọ́lọ́run ṣe? Fakaffa aydiyahum ankum. Ọlọ́run ni wọ́n náwó ogun sí ẹ. Fakaffa èmi mo gé gbogbo yẹn sọ fakaffa. Fakaffa. Ọlọ́run kó máa gé wọn lójoojúmọ́. Ọlọ́run gé wọn l'Ar-Rasaq ṣe dèní. Ọlọ́run gé wọn ní wọ́n ṣe mọ́lẹ̀ ní. Ọlọ́run gé wọn lójú rápá gbé. Ọlọ́run gé wọn lójú rẹ́sẹ̀ gbé. Ọlọ́run gé wọn ló jẹ́ kó dèní. Ẹ bá mi yin Ọlọ́run ọba náà. Allah. Gbogbo ìgbà l'Ọlọ́run máa ń pè wá ká máa dúpẹ́. Ọlọ́run ní wazkuru iz antum qalilun mustada'afuna fil ardi. تخافون أن يتخطفكم الناس فأواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون. واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون. Ọlọ́run ni mo fẹ́ kó rántí ìgbà tó kéré, ìgbà tó wẹ́, ìgbà tó ya ọ̀lẹ lórí ilẹ̀ tẹ́rù ń bà ọ́ pé àwọn yóò gbé ọ mì wọ́n lè jí ọ gbé. Ọlọ́run ní àmọ́ mo dúró tì ẹ́. Àwa tọ́lọ́run dúró tì ẹ́ já nọwọ́. Ẹ sọ pé Ọlọ́run ló dúró tì mí. Ọlọ́run ló dúró tì mí. Ẹ nọwọ́ dáadáa ṣá. Àní nígbà míì ayé á ní bàbá sí pẹ̀lú ẹ ò ní rí ilé ayé gbé. Wá wo bọ́lọ́run ọba rẹ ṣe yẹ̀yẹ́ wọn. Mo fẹ́ kẹ́ kí Ọlọ́run lóríkì mẹ́ta. Àbọ̀rọ̀ mi ti sú yín. Ẹ sí ń bí báyìí. Ẹ bá ń kí ẹ sọ pé Ọlọ́run ni alátìlẹ́yìn mi. Ó yẹ wá sọ pé Ọlọ́run ni alárànṣe mi. Ó yẹ wá sọ pé Ọlọ́run ni olólùṣọ́ èmi. Ẹ bá ń sọ pé báyé dúró tì mí kì í ṣọ̀rọ̀. Báyé kò dúró tì mí kì í ṣọ̀rọ̀. Èmi ti dúró tàláwà bùṣébùṣe. Bẹ́ẹ̀ bá wá ṣakọ màá bá yín jà. Èèyàn máa ń ṣakọ ni. Táṣetánì ó sá láti bí dé Cameroon. A sọ pé iṣẹ́ tí wọ́n rán ẹ ò rí jẹ́. Aláhù tí ẹ rí yẹn lálátìlẹ́yìn mi mo ṣakọ. Ó yá. Aláhù tí ẹ rí yẹn
lálátìlẹ́yìn mi mo ṣakọ. Aláwù tí ẹ rí yẹn láláránṣẹ́ èmi mo dẹ́ngẹ́. Aláwù tí ẹ rí yẹn láláránṣẹ́ èmi mo dẹ́ngẹ́. Báyé dúró tì mí o kì í ṣọ̀rọ̀ o. Báyé dúró tì mí o kì í ṣọ̀rọ̀ o. Báyé ò dúró tì mí o kì í máa í ṣọ̀rọ̀ o. Báyé ò dúró tì mí o kì í máa í ṣọ̀rọ̀ o. Torí pé èmi ti dúró tààlà o. Àbùṣe bùṣe Allah àbùṣe bùṣe o. Àbùṣe bùṣe àwa ti dúró tààlà o. Ẹ jókòó ẹ jókòó ẹ jókòó Ọlọ́run bá ń san yín lẹ́san rẹ̀. Àmín. Ọlọ́run ní la in shakaritun la azidannakum. La in shakaritun la azidannakum wa la in kafartum inna azabi lashadid. Ọlọ́run ní tẹ́ ẹ bá ń dúpẹ́ èmi Ọlọ́run máa ṣe àlékún oore fún yín. Ọlọ́run má ṣe wá láláì moore. Àmín. Àṣírí rẹ̀ mo fẹ́ sọ yìí o. Kí lẹ mọ̀ tó fà á táwọn kan ò dúpẹ́ bá a ti ń dúpẹ́ látàárọ̀. Wọ́n ń wo ẹni tó ní ohun táwọn ò ní wọ́n tún tọrọ àwọn nǹkan kan tọ́lọ́hun ò tí ì ṣe. Ẹ wá bá ń sọ fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín ó yẹ ẹ̀nà ọ̀sẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ yín bẹ́ẹ̀ bá ń tọrọ nǹkan ẹ sọ bẹ́ẹ̀. Mo ní kẹ́ náwó sẹ́ni tó wà ẹ máa náwó sẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín ni ó ti dáràn pé òun wà lẹ́gbẹ̀ẹ́ yín ẹni bẹ́ẹ̀ bá ń tọrọ nǹkan tọ́lọ́hun ò bá ti ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ máa rántí nǹkan tẹ́yìn ò tọrọ tọ́lọ́hun ṣe. Mi mọ̀ bóyá ẹ ti jíṣẹ́ Khalifa ṣe é jíṣẹ́ fún ìyá yìí pé bọ́ ọ bá ń tọrọ nǹkan tọ́lọ́hun ò bá ti ṣe kí ló máa rántí lẹ́sẹ̀kẹsẹ̀. Èyí tó tọrọ tọ́lọ́hun ṣe. Tó bá wá rántí tí wọ́n ò tọrọ tọ́lọ́hun ṣe wàá mọ̀ pé gbogbo ohun tó ń tọrọ pàǹtí ni. Olúwa ló gbọ́n ẹ̀dá gọ̀. Ó yá jọ̀mọ́ kí là ń tọrọ ẹ̀dá rúgọ́ tẹ̀ ń tọrọ. Ẹ̀ ń tọrọ owó. Mo mọ̀ yín owó ni. Ọlọ́run kó fún wa lówó. Ẹ ṣàmínà. Ṣáà lè fowó wé ojú tó fi ríran. Yìí tó bá ti fẹ́ ká tètè bẹ̀rẹ̀ sí ní gbà. Ṣé ká fún ọ lówó ká gbẹ̀sẹ̀ rẹ káyé máa tì ọ́ kiri? Ṣé ká fún ẹ lówó kó o má sọ̀rọ̀ mọ́ látẹ̀ní lọ? Ṣé ká fún ẹ lówó kó o má lè tọ̀, kó o má lè yàgbẹ́ mọ́, kó o má lè mí mọ́, kó o má lo life support machine ní hospital? Ṣé ká fún ẹ lówó kó o má ní làákàyè mọ́? Ṣé ká fún ẹ lówó kó o má rìn dìn? Ṣé ká fún ẹ lówó kó o má yaṣọ mọ́ra rẹ lára? Ẹ bá ń náwó kẹ́ ẹ bá ń dúpẹ́ fọ́lọ́run Ọba. Alhamdulillah. Ẹ yìí wá ń bí abẹ́ ti lọ. Nínú tọ́lọ́run fún wa tá a tọrọ àti tá a ń tọrọ tí ò fún wa èwo la gbà? Ẹ sọ̀rọ̀ mọ́ o. Ìyí tá a tọrọ tó ṣe kí ni? Ó tọrọ pé o fẹ́ wáyé. Ìyá àti bàbá rẹ ò tọrọ rẹ. Má tanra ẹ. Ọmọ rẹ náà ń tọrọ. Kò sẹ́ni Ọlọ́run fún wọn tán ní ìṣèkómọ. Ó ṣe jẹ́wọ́ sọ pé ó ṣe jẹ́ mi. Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ẹ o. Alhamdulillah. Ìjọ wọn bí mi tó bá jẹ́ kí bàbá wa Al-Mustafa Al-Mubarak ni wọ́n bí. Ṣé àtàn gbà fún kòmọ kò ní lé kan kò ní dín kan wọn ò mẹ́ni tó dé. Wá sí mi ti sú yín. Ìyá ò mọ̀ mí rí débi tí ó tọrọ mi. Bàbá ò mọ̀ mí rí débi tí ó tọrọ mi. Èmi gan ò mọ́ra mi débi tí ń tọrọ ayé. Mi ò fíìlì fọ́ọ̀mù ńgbà mò ń bọ̀ pé Ọlọ́run tó bá ń dá fọ́jú jẹ́ kí n ríran, tó bá ń dá dití jẹ́ kí n gbọ́ràn, tó bá ń dá ya jẹ́ kí n sọ̀rọ̀, tó bá jẹ́ tí ò lápá jẹ́ n lápá, tó bá jẹ́ tí ò lẹ́sẹ̀ jẹ́ n lẹ́sẹ̀. Ta lọ́ba tó kà mí yẹ? Allah. Ó ń ká mi lára kí mi gbọ́ Yorùbá. Bàbá yìí ṣe ń kọ́ mi Yorùbá yìí gbọ́ dáadáa. Ṣé ẹ̀ ń gbọ́rọ̀ mi ṣá?
ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn tó fẹ́ bá sọ nǹkan ẹ tó fẹ́ sọ nǹkan kan fún ẹ tún sọ fún ẹ kọjú sẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín tó bá jẹ́ gbogbo ohun tí ń bẹ lára rẹ Ọlọ́run ló ṣe ẹ dáhùn tó bá jẹ́ pé o ò ní rìsíìtì ahọ́n rẹ o ò ní rìsíìtì orí rẹ o ò ra kankan lọ́jà Ọlọ́run ló ṣe gbogbo ẹ̀ fún ẹ lọ́fẹ̀ẹ́ ó yẹ sọ fún pé ha díẹ̀ tó nínú nǹkan oní nǹkan. ẹ dáhùn kí lẹ fi parí ẹ̀ fún díẹ̀ tó nínú nǹkan oní nǹkan. Ọlọ́run ṣe àbí ó ṣe. Alhamdulillah. Àṣetáàní ló ń sọ ẹ́ dà láìmoore kò sẹ́nìkan tó ya Ar-Rasaq àkọlé ọ̀rọ̀ wo lẹ mú gratitude àwọn náà ní ká wá sọ̀rọ̀ ọpẹ́ kó má dàbẹ́ pé bàbá yìí ń waste time lórí ọpẹ́ àṣírí problem ayé rẹ ò mọpẹ́ dá àṣírí rẹ nìyẹn o ò ń ṣàìmoore sọ́ba tó ní ẹ́ ntí wọ́n ní tó kàkún yìí ẹgbẹgbẹ̀rún èèyàn ń tọrọ rẹ̀ àwọn mélòó ló ń tọrọ rẹ̀ ẹ sí ń bímọ ẹ má bínú mi nípẹ́ parí rẹ̀ kẹ́ ẹ lè ráyè máa sọ tiyín mo fẹ́ kó o ronú sẹ́ni tó ṣe ẹ́ lóore rí kí n wá sọ àṣírí rẹ̀ fún ẹ pé òun kọ́ Ọlọ́run ni. Àwọn oore kan wà tó jẹ́ pé tí wọ́n bá ṣe fún yàn jọmọ́ nínú ọmọ èèyàn àti Ọlọ́run ta ló ṣoore fún wa jù ẹ tún dé nínú ọmọ sọ́tò tó má jiyàn wò nínú ọmọ èèyàn àti Ọlọ́run ta ló ṣoore fún ẹ jù ó yẹ máa gbọ́ bàbá kan wà wọ́n ń pè ní Alhaji Arówólò ó wá bá ẹ ló bá fún ẹ ní 100 million èló ló bá mú ẹ lọ sí sáìdì ibì kan ní Kẹjà ó nílé mẹ́fẹ̀ẹ̀fà tó ń wò yẹn ìwọ ló ní ẹ ń fọkàn bá lọ ó bá fún ẹ ń kọ́kọ́rọ́ mọ́tò 10 hospital kan wà lẹ́kọ̀ọ́ ó ní gbogbo ọjọ́ tó o bá ti síkì máa lọ ọbẹ̀ máa sanwó mọ́ o ẹni tí mo sọ yẹn ó ṣoore fún wa bí ó ṣoore tó bá ní nǹkan ṣe ní Ghana ẹ lọ abẹ́ ní lọ ìjọ́ wo lẹ máa ti débẹ̀ àtàná tẹ bá débẹ̀ tán tí tó ṣe àkílẹ̀ máa ṣe kílẹ̀ ń tíra láti ṣe yẹn ẹ̀ ń fẹ́ mi oore hàn àbí ó yẹ máa gbọ́ ẹ kàn gbọ́ tán pèrún ní Allahu Akbar Allahu Akbar ẹ kàn fẹ́ wọ mọ́ṣáláṣí báyìí fóònù yín kàn dún ni hello Alhaji Arówólò ló ń pè ẹ́ mo fẹ́ kó o bá mi ní ojú ẹlẹ́gba nísìnyí kí ló máa ṣe sọ tòótọ́ o ṣé o mọ̀ pé o ti wọ mọ́ṣáláṣí o ti fẹ́ kírun ní fóònù dún kéèyàn má jíwèé wò tá la máa lọ bá tó bá pàdé bàbá wa Al-Mubarak tó bá ní tó bá ti pèrún èèyàn kì í jáde mọ́ pẹ̀lú sùúrù ni ó fi ẹgbọ́ béèrè tí ó béèrè lọ́wọ́ wọn a ní ẹjọ́ sá ṣé kò sí èèwọ̀ tá a bá kírun lọ́nà ojú ẹlẹ́gba. La ilaha illallah. Ìgbàgbọ́ rẹ̀ ni pé òun fẹ́ fẹ̀mí oore hàn bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́ mo wá fẹ́ fi dá ẹ lójú gbogbo ohun tẹ́nìyẹn ṣe fún ẹ kò tó nǹkan ẹyọ kan lẹ́gbẹ̀ẹ́ nǹkan tọ́lọ́run ṣe fún ẹ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀mí lọ òkè ẹ̀mí lọ ọlẹ̀ ẹ dúpẹ́ fọlọ́run. Alhamdulillah. ẹyọ kan yẹn lásán tọ́lọ́run bá gbà lọ́wọ́ èèyàn 500 billion ò lè rà á fún ẹ lọ sí LASUT kó lọ wò wọ́n lábẹ́ machine wọn mọ bí táwọn wà mọ́ wọn lè dátọ̀ wọn lè dá mí machine ní mí fún wọn ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ sí wa. Àmín. mo wá fẹ́ fi hàn ẹ́ ń sìn gbé gbogbo ohun tó wá ń sọ yẹn àṣọ ọlọ́run náà ló tún fún àṣetá ló fún ẹ sọ pé nǹkan méje ẹ sọ̀rọ̀ mọ́ bọ́lọ́hun ò bá ti ṣe
oore ò lè tọ̀dọ̀ ẹnìkan dọ́dọ̀ ẹnìkejì. Nǹkan mélòó mo sọ? Nǹkan ṣe ń sọ pé alhamdulillahi rabbil alamin. wàá rí sìn o tí o bá ṣe nǹkan méje oore kan ò lè tọ̀dọ̀ ẹnìkan dọ́dọ̀ ẹnìkan. Mò ń sọ nítorí pé ń ta wá sọ ní ọpẹ́. Tí n bá sì parí eléyìí wá sì ti parí. Ní n bá ní alájà máa fún yín 50,000 lọ́la 50,000 yẹn ò lè dọ́dọ̀ alájà àfi k'Ọlọ́run ṣe nǹkan mélòó? Nǹkan méje. Mo rí pé ẹ fọ́lọ̀ mọ́ o. Nǹkan àkọ́kọ́ ìwọ tó o fẹ́ gbowó àfi k'Ọlọ́run dá ẹ. Ẹni t'Ọlọ́run ò dá ǹjẹ́ ó lè gbowó? Èyí tẹ́ ẹ bá ti fẹ́ nu pọ́ìntì yẹn kẹ́ ẹ yọ kúrò. Ìwọ tó o fẹ́ gbowó bọ́lọ́run ò bá dá ẹ ǹjẹ́ ó lè gbowó? Ẹlẹ́ẹ̀kejì ẹni tó fẹ́ fún ẹ lówó bọ́lọ́run ò bá dá ǹjẹ́ ó lè fún ẹ? Ó di mélòó t'Ọlọ́run ṣe? Ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta fákìdù ṣẹ́yìn làyòtì. Ẹni tí ò ní nǹkan ò lè fún yàn. Ẹni tó fẹ́ fún ẹ ní 50,000 yẹn Ọlọ́run gbọ́dọ̀ kọ́kọ́ fóun gangan ní ẹ̀sìn bímọ. Tí n bá ní mo fẹ́ fún ẹ ń fìlà mo gbọ́dọ̀ kọ́kọ́ ní fìlà àyè bẹ́ẹ̀ kọ́. Ó lè pàtẹ ọjà ní ò lágbára kí wọ́n rà á. Ẹni fẹ́ fún yàn ní nǹkan Ọlọ́run gbọ́dọ̀ kọ́kọ́ ṣe kí ni? Ó gbọ́dọ̀ kọ́kọ́ fóun náà náà. Ó di mélòó t'Ọlọ́run ṣe? Ẹ gbàgbọ́. Kí là kọ́kọ́? Ẹni tó fẹ́ gbowó Ọlọ́run dá. Ẹni tó fẹ́ fún yàn lówó Ọlọ́run dá. Owó tó fẹ́ fún yàn Ọlọ́run fún. Ẹlẹ́ẹ̀kẹrin Ọlọ́run gbọ́dọ̀ darí ẹ̀mí rẹ̀ sọ́dọ̀ rẹ̀. Ẹ bá mi sọ pé Ọlọ́run darí ẹ̀mí aláàánú sọ́dọ̀ mi. Ó ní wa'lamu anna Allah yahullu bayna al-mar'i wa qalbi. Allah. Ọlọ́run darí ẹ̀mí aláàánú sọ́dọ̀ mi tó ráwọn ọmọ ìyá mi ò dáhùn mọ́. Ó yẹ kó o máa bira rẹ kó o ṣe jẹ́wọ́. Ẹni tó fẹ́ fún mi lówó yìí ó lábúrò, ó lẹ́gbọ̀n, ó lọ́rẹ̀ẹ́, ó lánàá, ó níjàmá, ó ṣe jẹ́ mi. Ta lẹni tó ronú kàn mí? Allah. Ó di mélòó? Ọlọ́run bá wa darí ẹ̀mí rẹ̀ sọ́dọ̀ rẹ̀ àfi k'Ọlọ́run díwọ́ bùkátà tí ò ní jẹ́ kó má lè pé àdéhùn. Kí náà ń pè ń bùkátà? Tí n bá ní ẹ wá gba 50,000 lọ́la yín fún yín 50,000. Ẹnìkan jẹ mí lówó yóò mú wá láago 9. Ẹni náà dẹ̀ jẹ́rìí sí pé lágbára Ọlọ́run máa mú wá láago 9. Alájà ìyẹn wá láago 10. Tó bá di aago 6 àdájí ìjọ yẹn tí dókítà bá pè mí pé àkọ́bí mi ti ń bẹ lọ hospital ó ní ìdí 100,000. Ǹjẹ́ mo lè rántí kí mo fẹ́ fún yàn 50,000? Bùkátà dé àbí òde? Òde. Ẹ gẹ́ẹ̀tì mi látàárọ̀. Tí n bá lọ ṣọ́ mi látàná pé bàbá mo fẹ́ bá yín délé àná yín, wọ́n á mọ̀ pé ní ọmọ kékeré kan tí ń jẹ́ Honourable YEPE. Mo bá lọ ló bá yọ gators. Ẹ wá ń retí ipá àjọ lọ torí mo ti ṣèlérí fún yín nílé mi bá jó lóru mọ́jú. Bùkátà dé àbí òde? Tówẹ̀lì tí mo lọ́mọdì mo yá ni. Ṣé tí mo tán ń pè bùkátà? Ó dẹ̀ ń pẹ́ gẹ́ẹ̀tì ẹ̀. Gbogbo ẹni bá gbé àdéhùn fún ẹ Ọlọ́run díwọ́ bùkátà fún ni. Ó di mélòó? Ẹ dáhùn. Ọlọ́run bá ṣe karùn-ún owó yẹn ò lè dọ́dọ̀ rẹ àfi k'Ọlọ́run ṣe kẹfà. Ọlọ́run bá dá ẹ tó dẹni tí ó fún ẹ lówó tó fẹ́ni náà lówó tó darí ẹ̀mí rẹ̀ sọ́dọ̀ rẹ tó wá díwọ́ bùkátà tí ò ní jẹ́ kó má pé àdéhùn. Àfi k'Ọlọ́run lọ́ra ẹ̀mí ẹni fẹ́ fún yàn lówó dásìkò tí ó fún yàn. Allah. Ngbà Bọ́lá Ìgè tó jáde láyé àwọn olóṣèlú ń sọ yìí pé ta ló pa máa yìí ta ló pa máa yìí. Bàbá kan níbẹ̀ nǹkan ẹyọ kan lòun ń sọ. Ó ní èní ló ní kí n wá gba ṣẹ́ẹ̀kì o. Allah. Kí ni nǹkan ẹyọ kan tó ń sọ? Ṣẹ́ẹ̀kì. Èní ló ní kí n wá gba ṣẹ́ẹ̀kì. Àwọn yẹn ní bàbá kí lẹ̀ ń sọ? Bàbá yẹn ní ẹ bára yín dà sọ́hùn. Jọmọ́ in tó bá ń dùn ni. Ní ń pọ̀ lọ́rọ̀ ẹni.
ọlọ́run máṣá ìlọrẹ ẹ̀mí aláàánú mi. Àmín. ṣé wọ́n bí ẹ̀dá bí tí wọ́n ti ń sìnkú èèyàn kó máa rán wọn létí gbóní kọ́ wá gbowó. gbogbo ilẹ̀ ti mọ ẹlẹ́ẹ̀keje bọ́lọ́n bá lọ́rẹ ẹ̀mí ẹni tí ó fún yàn lówó ẹni tí ó gbowó ńkọ́ àfi kọ́ lọ́n lọ́rẹ ẹ̀mí ẹ̀dásìkò náà. ọlọ́run ṣe wá lẹ́rú tí ń dúpẹ́. Àmín. ṣe wá lẹ́rú tó mọ̀ọ́re. Àmín. gbogbo àwa mùsùlùmí gbogbo àwa tá a wà ń bí látòkè délẹ̀ ẹ má fọ̀rọ̀ ọlọ́run ṣeré. ọlọ́run ló níyín. ẹ̀yin tẹ́ wá fi ọmọ sílé ìwé yìí oríire yín ò ní dìbànújẹ́. Àmín. gbogbo ọmọ tó bá ń wá sí Ar-Rasaq wọ́n máa ní àrísìkí. Àmín. wọ́n ní àrísìkí láyé wọ́n ní àrísìkí ẹ̀sìn wọ́n ní àrísìkí ní gbangba àlìkìyámà wọn ò ní fọwọ́ sí júwe ọlọ́run ọba wọn. Àmín. ẹlẹ́sìn lọ́lọ́run ó ṣe wọn kò ní ṣe wọn lẹ́lẹ́sìn. Àmín. ẹ̀yin òbí ni mo wá fẹ́ bẹ̀ ṣe rí àwọn iléèwé báyìí wọ́n ní ìdí ìfọwọ́sowọ́pọ̀ yín púpọ̀ pàápàá jùlọ àwa tá a la jẹ́ mùsùlùmí àwa náà la ní sanwó iléèwé lásìkò àwa náà tí tíṣà kò bá gba sálárì lásìkò yóò wá bá àwọn méjèèjì tó jókòó yìí ṣé Islam náà là ń ṣe yìí ẹ̀dẹ̀ sọ pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ká sanwó òṣìṣẹ́ kó gun ara rẹ̀ tó gbẹ ẹ̀dẹ̀ sanwó wa táwọn náà bá wá wo ìwé pé àwọn èèyàn sanwó ó yáyá Islamiyya máa lọlé Mọ̀ṣúrà máa lọlé ẹ̀ẹ̀kan rí ya Islamiyya àti ya Mọ̀ṣúrà tó máa tún déńjọ́ kejì wá ní alájà ṣe Islam là ń ṣe yìí ẹ̀dẹ̀ lé ọmọ mi wálé ta ni wọ́n fi sáàrin. ó dọwọ́ gbogbo wa Ọlọ́run kó bò wá láṣìírí. Àmín. mo fẹ́ ṣàdúrà fún gbogbo yín ṣé kí n ṣe àbí kí n máa má dúrà mi lọ. gbogbo wa pátá gbogbo ohun tí a dá wọlé yóò yọrí sí rere. Àmín. gbogbo ohun tí a béèrè fún l'Olúwa yóò ṣe. Àmín. àyà Rọ́bì gbèjà wájà kójú má tì wá. Àmín. àyà Rọ́bì gbọ̀rọ̀ wá rò kọ́tà má yọ wá. Àmín. jọ̀wọ́ wá dákun ràn wá lọ́wọ́ Allahu Rabbi. Àmín. ọba tí kì í ṣàṣe tí wá dá wà láre. Àmín. ṣe bóun ló máa mọ̀ tán ilé ayé wa. Àmín. gbogbo ohun tí ń dùn wá lọ́kàn ṣe bó ti yẹ ọ́. Àmín. ìrọ̀rùn là ń bẹ̀bẹ̀ fún láyé àtọ̀run. Àmín. ẹ̀rín ìgbẹ̀yìn ló pọ́n wálé jọ̀wọ́ fi fún wa. Àmín. abániṣe làláwo wa jọ̀wọ́ bá wa ṣe. ìkáwọ́ rẹ lọ̀rọ̀ wa kojú má tì wá. Allahumma àmín. Allahumma àmín. Olúwa Allahumma àmín. Allahumma àmín. bá a ti fẹ́ kọ́lọ́hún jẹ́ orí. Allahumma àmín. èyí táwa ò fẹ́ má fi ṣàdánwò. Allahumma àmín. ọláàánú rẹ ọlá ìkẹ́ rẹ. Allahumma àmín. ọlá kún fàyàkún náà. Allahumma àmín. níparí ẹ jẹ́ á jáwọ́ nú ẹ̀ṣẹ̀ ẹni mutí ẹ jáwọ́ nú ọtí mímu ká tẹ̀ láṣẹ Ọlọ́run ọ̀nà ń pè ní ìjọsìn. ẹni tí kì í kírun lásìkò akíkandá kan sí kò sínú ẹni tí ń dúpẹ́ fọ́lọ́run. ìjọsìn là á fi dúpẹ́ fọ́lọ́run. ká má ta tẹ́tẹ́ là á fi dúpẹ́ fọ́lọ́run ọba. ká má sọ̀rọ̀ ẹ̀yìn ká má tẹríba fún un tọ́lọ́run ọba ti tẹrí rẹ̀ bá fún wa. ká má bọ́ Ọlọ́run wórogún. ká jẹni tí ń sin lọ́run ọba. ká mọ Ọlọ́run lọ́ba àṣọ. ká wá di ẹni tó ń tẹ̀lé súnà Ànábì wa Muhammad. sallallahu alaihi wasallam. gbogbo àwa obìnrin ká máa múra wa kanlẹ̀. ká má máa ṣíbi tọ́lọ́run ọba nítọkọ wa ní káyé máa ṣí síta. ká máa ṣọ́ra ká má fa àwẹ̀ ṣeré ká má fi sádàkà ṣeré. ìrun zuri àsìkò rẹ̀ láwa yìí ọgbọ̀ngbọ́n lẹ́ẹ̀fì máa lọ́nkàn kan máa kírun
ẹ máa fọlọ́run ní ìwọ rẹ̀ kò sẹ́nìkan àfọlọ́run àwa ò sí lánàá lọ́la kan àtúní sí gbogbo ohun tó ṣẹlẹ̀ ń jọ wọn bí wa ni ó ṣẹlẹ̀ ń jọ wọn bá ń sin wa àmọ̀gbà dénú oyún ìyá ànímọ̀gbà tá a dénú oyún sàárè àmẹ́ni wẹ̀ fún wa ń jọ adé ànímẹ́ni tí ó wẹ̀ fún wa ń jọ abá lọ àmẹ́ni tó wọṣọ fún wa ń jọ adé ànímẹ́ni tí ó wọṣọ fún wa ń jọ abá lọ wọ́n gbé wa lọ́jọ́ ìkómọ ni wọ́n gbé wa lọ́jọ́ ìsìnkú ni gbogbo ayé ní ṣàdúrà fún wa lọ́jọ́ ìkómọ àwa la lè ṣàdúrà fẹ́nìkan gbogbo ayé ní ó máa ṣàdúrà fún wa lọ́jọ́ ìsìnkú àwa la ní lè ṣàdúrà fẹ́nìkan mo fẹ́ kó o mọ̀ lẹ́ni ọmọ ìyá mi àdánwò láyé àwọn ọmọ wa yìí ẹ darí wọn síbi ẹ̀sìn ọlọ́run ó bí yín ó ní kullukum ra'i wa kullukum mas'ulun an ra'iyati adaranjẹ ní ọlọ́run ó bí yín bẹ́ẹ̀ ti dàrá ọmọ yìí jẹ́ ọ̀nà tó dáa jù láti máa tọ́mọ ní ká máa ṣe ohun tá a fẹ́ kọ́mọ ó ṣe ìwọ tó fẹ́ kọ́mọ sòdodo ẹ máa sòdodo nínú ilé náà ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kọ́mọ yín máa kírun ẹ jẹ́ ni tí ń kírun nínú ilé náà ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kọ́mọ máa parọ́ ẹ má parọ́ òbí méjèèjì ẹ má bára yín jà lójú àwọn ọmọ ẹ fi dáadáa kọ́ wọn ẹ fi sàdákà kọ́ wọn ẹ fi ìrẹ̀ra ẹni nílẹ̀ kọ́ wọn kẹ́ ẹ wá mọ̀ pé yẹ̀pẹ̀ ni wá o kí ni wá o kí là ń jẹ kí là wọ̀ kí là kọ́ nílé orí kí là ti ń dára ìjọ àbákú ibo ni wọ́n kì wá sí kó tó dìgbà náà ọmọ ìyá mi ṣe dáadáa lórí yẹ̀pẹ̀ kó tó wọ yẹ̀pẹ̀ méjì nírun tó kì láyé èyí tí wọ́n kì àti tí wọ́n kì sí ẹ lára ọba tó ní kẹtara Ar-Rasaq yìí kẹ máa rántí ọlọ́run àìní rántí ọlọ́run mọ́ ọlọ́run má fi ṣe wá aqulu qawli hadha astaghfirullahi li wa lakum wassalamu alaykum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Atekbir, on behalf of League of Muslim School Proprietors, National Headquarters, Lagos State, and Ifakoja zone, where Ar-Rasaq Proprietors is the Deputy Coordinator. And on that note, I'm standing beside the pioneer chairman of League of Muslim School in Lagos State, Honourable Abdullateef Abdul Akeem, and we want to use that medium to invite the Ar-Rasaq Proprietors and the husband to move forward for the award of excellence presented by League of Muslim School Ifakoja zone, and another award from the coordinator of Ifakoja zone, Alhaji Abdulaziz Adebayo Muili. So we want to use the opportunity of the Honourable, who is also our stunt member, for the presentation of the award from League of Muslim School. Atekbir! Atekbir! Barakallahu fi. Barakallahu fi. And on second note, we want to present for Mimbar Mind, please. Bismillah. Let me just mention this. Mimbar Mind Children's School is a neighboring school. The school began in 2006 with a suggestion as Minaret. We started with as Minaret College then. Alhaji Ar-Rasaq Jumoke Mubarak was actually the major pillar behind us before we started the school in 2006. We feel that we have to ensure that we appreciate her on this occasion and pray that Allah subhanahu wa ta'ala sustain our lives. So on behalf of Mimbar Mind Children's School, we are presenting this to her as our heroine and glass ceiling breaker. Barakallahu fiqh.